A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni ìjọba àpapọ̀ kéde wípé àwọn yóò bẹ̀rẹ̀ pínpín èrè oko 42,000 metric tons of grains tí Ààrẹ Bọ́lá Tinubu bu ọwọ́ lù fún àwọn tó kù díẹ̀ káàtó fún lórílẹ̀-èdè lọ́fẹ̀ẹ́. Èyí ń wáyé bí gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ṣe kéde bílíọ̀nù 5 náírà owó ìdásí tí ó ní yóò ran àwọn olùgbé lọ́wọ́ láti mú àdínkù bá ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè pẹ̀lú owó náírà tó ń ṣubú yakata. Abíọ́dún ní yóò mú kí ará ìlú mọ̀ wípé ìjọba mọ rírì ohun tí wọ́n ń là kọjá. Lára àwọn ẹ̀ka tí wọ́n fẹ́ fi owó yìí dá sí láti rí ètò ẹ̀kọ́, ìlera, pínpín oúnjẹ pẹ̀lú ètò amáyédẹrùn fún àwọn òṣìṣẹ́. Abíọ́dún ní ohun tí orílẹ̀-èdè ń là kọjá báyìí ṣe pàtàkì láti pèsè ààyè sílẹ̀ fún ọjọ́ ọ̀la rere, bí ó ti gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu fún akitiyan ìgbà gbogbo rẹ̀ láti mú ìrọ̀rùn bá ará ìlú. Ìjọba àpapọ̀ ti wá kéde wípé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti àjọ tó ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ni wọ́n ti gbé iṣẹ́ pínpín 42,000 metric tons èrè oko tí Ààrẹ Bọ́lá Tinubu bu ọwọ́ lù fún láti rí i dájú wípé wọ́n pín in dé gbogbo agbègbè tí ó yẹ kí ó dé jákèjádò orílẹ̀-èdè. Mínísítà fún ọ̀gbìn Abubakar Kyari ni ó sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ìlú Àbújá, bí ó ti sọ wípé ìjọba àpapọ̀ yóò ṣe àtìlẹ́yìn fún 500,000 àgbẹ̀ láti pèsè mílíọ̀nù kan metric tons ìrẹsì. Ó ní èyí yóò ṣe àlékún ìpèsè ìrẹsì ju ti àtẹ̀yìnwá lọ. Bákan náà ni Kyari sọ wípé gómìnà ìpínlẹ̀ 15 ti fi ìfẹ́ wọn hàn sí àti kópa nínú ètò ọ̀gbìn fún ìgbà ọ̀gbẹlẹ̀ tọdún yìí. Èyí yóò ṣe ìrànlọ́wọ́ láti ṣe àdínkù sí ìṣòro oúnjẹ tí ọmọ orílẹ̀-èdè ń kojú. Ọjọ́ 8 oṣù kejì ọdún yìí ni ìjọba àpapọ̀ darí Federal Ministry of Agriculture láti yọ̀ǹda 42,000 metric tons kóró àgbàdo, ọkà bàbà àti àwọn kóró oúnjẹ mìíràn láti ibi ìpamọ́ kí èyí lè ṣe àdínkù sí ìṣòro oúnjẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Alukoro gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Débọ̀ Ológunàgbà ti pè fún àtúnṣe ìwé òfin orílẹ̀-èdè láti rí i dájú wípé wọn ò búra fún ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn títí di ìgbà tí wọ́n á fi yanjú gbogbo ẹ̀sùn ìdìbò ní ilé-ẹjọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, oṣù méje àkọ́kọ́ Ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n fi ṣòfò dànù sẹ́nu awuyewuye èsì ìdìbò tí kò fún ààrẹ ní àǹfààní àti pa ọ̀nà pọ̀ síbì kan gbájúmọ́ ètò ọrọ̀ ajé tí ó wá di ìṣòro lónìí. Ológunàgbà sọ èrò ọkàn rẹ̀ yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lánàá. Orílẹ̀-èdè ń dojúkọ ìṣòro ajínigbé, ìpànìyàn, pabambarì rẹ̀ ní ti ọ̀wọ́ngógó oúnjẹ tí ó ti di ìṣòro ńlá fún orílẹ̀-èdè. Nígbà tí ó ń fèsì lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè, agbẹnusọ PDP ní òun mọ̀ wípé ilé ìgbìmọ̀ ti ń jíròrò lórí àtúnṣe ìlànà òfin. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú, àwọn náà ń gbé ìgbésẹ̀ lórí ìṣòro tí àwọn fẹ́ àtúnṣe lé lórí ní ìlànà òfin ètò ìdìbò. Àwọn fẹ́ kí wọ́n máa ṣe ìbúra fún ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn lẹ́yìn tí ó bá ti yanjú gbogbo awuyewuye èsì ìdìbò nílé-ẹjọ́. Ìṣòro yìí pọ̀ látàrí àìgbájúmọ́ iṣẹ́. Oṣù méje àkọ́kọ́ ìṣèjọba yìí ni wọ́n fi wà nílé-ẹjọ́. Èyí kò fún wọn láǹfààní àti ṣiṣẹ́. Wọ́n pàdánù oṣù 9 nínú ọdún 4 ìṣèjọba sílé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn Sultan láti ẹkùn àríwá lábẹ́ umbrada Northern Traditional Council (NTC) tí Sultan ti Sokoto darí Alhaji Muhammad Sa'ad Abubakar kẹta ti sọ fún ìjọba àpapọ̀ lánàá wípé ìṣòro ààbò, ìṣẹ́ àti àìsíṣẹ́ ti wá dé ìpele tí àwọn kò lè sọ fún ará ìlú mọ́ wípé kí wọ́n máa rọ́jú. Nígbà tí ó ń bá àwọn ẹgbẹ́ sọ̀rọ̀ lánàá ní
Arewa House, ìpínlẹ̀ Kaduna níbi ìgbìmọ̀ ìpàdé ẹlẹ́ẹ̀kẹfà ní Sultan ti sọ fún ìjọba wípé àwọn ọba aláyé, adarí ẹ̀sìn pẹ̀lú àwọn gómìnà ti ń gbìyànjú àti pẹ̀tù sí ará ìlú lọ́kàn pẹ̀lú àwọn ọ̀dọ́ tí kò níṣẹ́ lápá kí wọ́n má gbé ìgbésẹ̀ tako àwọn adarí olóṣèlú tí wọ́n wà nínú ìṣèjọba. Sultan tẹ̀síwájú wípé kí àwọn olórí má fi ọ̀bọ lọ ará ìlú nítorí wọ́n dákẹ́, ará ìlú dákẹ́ nítorí àwọn ń pẹ̀tù sí wọn lọ́kàn, àwọn ń sọ fún wọn wípé ó ṣì máa dára, àwọn náà sì ní ìgbàgbọ́ wípé ó ṣì máa dára. Àdúrà wọn ni wípé àwọn ará ìlú ò ní jí lọ́jọ́ kan kí wọ́n yarí wípé àwọn kò ní ìgbàgbọ́ nínú wọn mọ́, èyí yóò jẹ́ ìṣòro tó ga jù, àwọn kò lè pa wọ́n lẹ́nu mọ́ títí láéláé. Sultan wá béèrè wípé kí ni kókó ohun tí ó ń fa ìṣòro oúnjẹ àti ààbò, nítorí kìí ṣe wípé nítorí a ní ìjọba tuntun, ìjọba òde òní jẹ́ ìtẹ̀síwájú ìjọba àná, ẹgbẹ́ òṣèlú kan náà ni wọ́n ń ṣe, kí ló wá ń fa ìṣòro gangan? Ó ní bí ó bá ṣe wípé ìjọba ró àwọn ọba lágbára gẹ́gẹ́ bí wọ́n ti ró àwọn gómìnà lágbára ni, pẹ̀lú iye owó tí wọ́n ń san, àwọn náà ìbá ṣe púpọ̀ lọ́rọ̀. Ju gbogbo rẹ̀ lọ, àwọn ti ṣetán àti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú gómìnà nítorí àwọn ní ìgbàgbọ́ nínú ohun tí wọ́n ń ṣe. Bí àwọn gómìnà náà bá fẹ́ àlàáfíà ní ìpínlẹ̀, kí wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn lọ́balọ́ba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn adàlúrú ní àwọn abúlé kan ní ìpínlẹ̀ Zamfara ti gbọ̀nà àrà yọ bí wọ́n ṣe wá gbájúmọ́ àti máa fi tipátipá ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ìyálé ilé àti omidan nínú ìdílé wọn. Bí wọ́n ṣe ń ṣe èyí ni wọ́n ń pa ará abúlé ní Kalgon-Kunsi, ìjọba ìbílẹ̀ Safe, ìpínlẹ̀ Zamfara, gẹ́gẹ́ bí ará abúlé kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ṣe sọ. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán BBC lédè Haúsá, ará agbègbè kan sọ wípé ìṣòro yìí ti mú kí 70% àwọn olùgbé fi ilé àti ọ̀nà wọn sílẹ̀ lọ ibòmíràn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn adàlúrú yìí á wá láti kó ẹran ọ̀sìn, jí ènìyàn gbé fún owó ìdásílẹ̀, ṣùgbọ́n nísinsìnyí ojúmọmọ ni wọ́n ń wá ṣiṣẹ́ láabi títí di òru. Wọ́n á wọ aṣọ bíi tológun pẹ̀lú oríṣiríṣi ohun ìjà olóró. Wọ́n ní ó ti wá di wípé kí wọ́n wọ ilé tí ó bá wù wọ́n, kí wọ́n sì kóbàásùn fún àwọn obìnrin tí wọ́n bá níbẹ̀. Bí obìnrin kan bá kọ̀ láti gbà fún wọn, wọn á jí i gbé wọ inú igbó lọ, ṣe ohun tí ó bá wù wọ́n fún un kí wọ́n tó yọ̀ǹda rẹ̀ lẹ́yìn ọjọ́ 3 sí 4. Ọ̀gbẹ́ni yìí ní fún ọdún 10 wọn kò gbé ọlọ́pàá kankan wá sí agbègbè yìí, èyí ló mú kí àwọn báńdíìtì túbọ̀ máa yẹ̀yẹ́ wọn sí i ní agbègbè. Àwọn adàlúrú ló ń darí wọn báyìí. Nígbà ìkérè oko, àwọn adàlúrú yìí béèrè fún mílíọ̀nù 15 kí wọ́n tó lè ká èrè oko wọn. Gbogbo ìdílé ni ó dá owó yìí tí wọ́n kó fún wọn. Lẹ́yìn ọjọ́ 3 ni wọ́n dá wọn lọ́wọ́ kọ́ àti má ká èrè oko, tí wọ́n sì dáná sun oko. Ó ní àwọn ké gbàjarè lọ sí ọ̀dọ̀ àwọn aláṣẹ kí wọ́n gbà wọ́n, ṣùgbọ́n wọn kò rẹ́nìkan. Èyí ló mú ọ̀pọ̀lọpọ̀ fi ìlú sílẹ̀. Ó ní gbogbo àwọn tí wọ́n ríbi lọ ni wọ́n ti lọ tán, ojoojúmọ́ ni wọ́n ń fi ìlú sílẹ̀. Nígbà tí ó ń fèsì, ìjọba ìpínlẹ̀ Zamfara ní àwọn ti ń gbé ìgbésẹ̀ lé lórí láti fòpin sí ìwà adàlúrú. Agbẹnusọ ìjọba ìpínlẹ̀ Sulaiman Bala Idris sọ lánàá wípé ìṣòro yìí bani lọ́kàn jẹ́ gidi, ìjọba ti ń gbé ìgbésẹ̀ láti fòpin sí i, kì í ṣe ní agbègbè yìí nìkan, kí Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ láti lè mú àlàáfíà ayérayé bá ìlú. Bẹ́ẹ̀ làwọn afurasí ajínigbé tí ikọ̀ ààbò ara ẹni láàbò ìlú NSCDC ní agbègbè ilé ìjọba ìlú Àbújá fi ọwọ́ ṣìkún òfin mú pẹ̀lú àjọṣepọ̀ 176 Gas Battalion láti iléeṣẹ́ ológun, jẹ́wọ́ wípé àwọn ní alátìlẹyìn sponsors. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Lónìí ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ wípé àwọn ti ti ilẹ̀kùn iléèwòsàn tí kò dín ní 6 pa látàrí àìpójú òṣùwọ̀n. Ìjọba ṣe ìkéde yìí nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé àwọn iléèwòsàn tí wọ́n tì pa yìí ni wọ́n fi oríṣiríṣi ẹ̀sùn kàn wípé wọ́n ń tàpá sí òfin ètò ìlera, wọ́n gba òṣìṣẹ́ tí kò pójú òṣùwọ̀n síṣẹ́, bákan náà ni wọ́n ń ṣe iṣẹ́ tí kò bófin mu. Lára àwọn iléèwòsàn tí wọ́n tì pa la ti rí New Joby Memorial Hospital, Ọmọlára Clinic and Maternity Home, Amazing Grace Medical Clinic, Ẹ̀mílójú Clinic and Maternity Center, Safeway Clinic àti Ẹ̀mílàgbà Clinic and Maternity Center. Alága àjọ agbófinró ìpínlẹ̀ State Anti-Quackery Task Force, Dókítà Adékúnlé Àrẹ̀mú, nígbà tí ó ń sọ̀rọ̀ sọ wípé ikọ̀ wọn gbé ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ìlànà ìjọba láti dáàbò bo ìlera àti àlàáfíà ará ìlú. Ó ní ẹni tí wọ́n bá gbá mú yóò fojú winá òfin, bí ó ti rọ ará ìlú kí wọ́n ṣe àfisùn bí wọ́n bá kófìrí ìwà tí kò bófin mu ní ilé ìwòsàn kankan ní àgọ́ ọlọ́pàá tí ó bá wà nítòsí. Bákan náà ni ó rọ̀ wọ́n kí wọ́n ṣe àmúlò ilé ìwòsàn tí ìjọba fi ọwọ́ sí nìkan, kí wọ́n sì rí dájú wípé òṣìṣẹ́ tí ó pójú òṣùwọ̀n ni ó dá wọn lóhùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.